Ẹ̀yin ará mi ẹ bá mi ká lọ. Àṣírí ọjọ́ ìbí Solution TV ló ń sọ̀rọ̀. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹni tó ń wá ọmọ, ẹni tó ń fa àìrọ́mọbí, àti pé kí ni solution rẹ̀, ẹni tó ń wá ọmọ tí ò rọ́mọ bí. Ẹlòmíì ti lọ́dún 5 nílé ọkọ, ẹlòmíì ti lọ́dún 6 nílé ọkọ, even ẹlòmíì ti lọ more than that. Ó ti treat ẹ̀dá ti lọ, ó ti treat inú gbígbóná ti lọ. Alákọ̀ọ́ bá mi share rẹ̀ sí èèyàn 20. Kí ni tí a nídìí láti lò? Nǹkan ẹyọkan péré ni álọ́mù. Álọ́mù mi máa ń kọjá ń pè ní ọ̀dọ̀ yín. Álọ́mù ni nǹkan tá a máa ń lò láti fi bóyá ojú omi tí ó dọ̀tí tá a fẹ́ kó omi yẹn settle, álọ́mù yẹn la máa ń lò láti fi kó. Álọ́mù nìkan péré ònìkan ló nídìí. Nọ́mbà mi ò yí padà 07033449598 07033449598 plus 23470339598 plus 2347033449598. Nọ́mbà mi nìyẹn. Kọ́kọ́ bá mi share rẹ̀ náà. Ẹ lọ bá mi wá álọ́mù. Mi máa ń tẹ́ ń pè. Álọ́mù náà ni òyìnbó náà ń pè. Nínú tí mi rí, mi ò wá mọ̀ bóyá tó ní òyìnbó mi fún. Álọ́mù. Álọ́mù álọ́mù náà ni Yorùbá máa ń pè. Ẹ bá mi wá álọ́mù tá máa fi kó omi, tá máa fi kó ìdọ̀tí. Ẹni tó bá ní infertilities tó yẹ pé ó ti lo oríṣiríṣi nǹkan, ẹ̀dá ti kúrò lára rẹ̀, inú gbígbóná ò sí mọ́, sọmúròrò náà ò sí mọ́, gbogbo àwọn nǹkan tí máa ń fa ìdíwọ́, tí máa ń fa àrùn, gbogbo ìdọ̀tí inú ni ó ti flush inú rẹ̀, ó ti ṣe gbogbo ẹ̀. Kò sáà rí pé òun gbogbo tóun ti treat náà ìkankan ò ṣe òun mọ́. Kí ló wá tó wá fà? Ẹnikẹ́ni ẹ lọ bá mi wá álọ́mù kó wá tọ̀ ní ìdájí. Ìtọ̀ ìdájí tó bá kọ́kọ́ tọ̀ láàárọ̀, tó bá ti ń jí láàárọ̀ báyìí, kó tọ̀ sínú inú bóyá bí ike ọ̀dà kan. Tó bá tọ̀ sínú ike ọ̀dà kan àbí inú ibi kan sá, kó sá tọ̀ síbẹ̀. Inú ike tó bá neat tó mọ́ dáadáa, kó tọ̀ sínú ike yẹn. Kó wá álọ́mù yẹn, ẹni kó ń tọ̀ kó fi kó ìtọ̀. Títọ̀ yẹn bá ti wá settle, kó wá yọ ìtọ̀ yẹn, kó wá gbé mọ́. Tó bá ti settle bóyá bí around 2 minutes, kó wá gbé ìtọ̀ yẹn, kó gbé mọ́. Kó ṣe bẹ́ẹ̀ for good 9 days. Kó ṣe bẹ́ẹ̀ for good 9 days. Kó ṣe bẹ́ẹ̀ for good 9 days. Pẹ̀lú ògo Ọlọ́run. Tó bá ti wá di 9 days yẹn, kó má sùn mọ́ ọkùnrin tí ó fi pé 9 days yẹn o. Kó má sùn mọ́ ọkọ rẹ̀ o. Tó bá ti lè lò ó lẹ́yìn 9 days, níjọ́ bá ti pé 9 days tó ti mú báyìí, kóhun àtọkọ rẹ̀ ò ríra straight. Pẹ̀lú ògo Ọlọ́run. Ọlọ́run wọlé àwọn tá a ti lò fún tó ti rí bẹ́ẹ̀. Pẹ̀lú ògo Ọlọ́run. Ó náà ó dúpẹ́, yóò sì fi inú soyún, yóò sì fẹ̀yìn gbọ́mọ pọ̀n. Kò ní mú oṣù yẹn jẹ. Ẹ try rẹ̀, ẹ lọ sí, ẹ dúpẹ́ fún Ọlọ́run. Ẹni tó bá ní facilities, akúmọ̀rọ̀ ọdún léyà o, ọdún ayọ̀ láṣẹ, kò ní àní sí nínú sàárè o. Ẹ bá mi share, ẹ bá mi tẹ love and like. More love, more like, more share. Thanks so much.